Olúwa ẹ tóbi, ẹ tóbi o, ẹ tóbi. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ o, ẹ tóbi. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ o, ẹ tóbi Olúwa. Ọlọ́run tó tóbi tó ju gbogbo ayé lọ. Àìkú tí ń gbénu ìmọ́lẹ̀ agbéyìnká tó pẹ́ ìyìn Ọlọ́run, ẹrú jẹjẹ nínú àwọn èrò ẹ̀jẹ̀ Ọlọ́run, olórúkọ àpèrire, olórúkọ ẹgbàágbèje, ẹni tí èémí inú rẹ̀ ń fọ́ àwọn àpáta. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó tún fi fún wa láyé tún jẹ́ àlàyé ọkàn ní wákàtí. Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run tí ó máa gbọ́ wa níbi gbogbo tí ẹ ó ti máa gbọ́ wa. Ilé yín ti dá, ọ̀nà ẹ̀dẹ́ yín ti tòrò, kò ní dàrú, kò sì ní bàjẹ́, kò ní tán mọ́ yín o. Ilé yín yóò kún fún ohun rere ó sì wọ̀bẹ̀, ohun ọ̀tún ó tún máa farahàn. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ní báyìí, torí àkókò wa mi fẹ́ lò ju ìṣẹ́jú mélòó kan lọ, mo fẹ́ ká sáré gbé nǹkan kan yẹ̀wò kó má dàbí ẹtì. Bàbá ti rí ní kú àtijọ́, ẹ̀kú àti làwí. A kí gbogbo wa ní ilẹ̀kílẹ̀ tá ò ti máa gbọ́ wa wípé ẹ káàsán, ẹ kú àárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ sì kú àṣálẹ́ ní gbogbo àkókò tẹ́ ò mọ̀ wò wá. Bó sì sọ̀gànjọ́ òru lẹ́wà, yóò dára fún yín. Ní báyìí, ibi tí a fi ọ̀rọ̀ náà tì sí nígbà yẹn, òun náà ni àdúrà ní láàsì ẹ̀, ní àdúrà tí ó lágbára. Kí ni Bíbélì sọ nípa rẹ̀? Nípa àdúrà tó lágbára. So tá bá ti ń sọ nípa àdúrà, a gbọ́dọ̀ máa yàn torí oríṣiríṣi àdúrà ló wà. Ṣùgbọ́n àwọn àdúrà kan wọ́n strong nípa tẹ̀mí, àwọn àdúrà kan sì wà. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ, bí kò sí wípé à ń sọ nípa àwọn ìdí fún àdúrà, àwọn ìdí tí ó fi ṣe pàtàkì ká gbàdúrà. Ṣé ẹ mọ̀ wípé ìwé Fílípì orí kìíní ẹsẹ̀ 19 òun ni a fẹ́ kà níjọ́ yẹn kó tó di pé nẹ́tíwọ́ọ̀kì ṣe bó ṣe wù. Ìwé Fílípì orí kìíní ẹsẹ̀ 19. Ẹ jẹ́ ká sáré gbé yẹ̀wò. Fílípì orí kìíní ẹsẹ̀ 19. Fílípì orí kìíní ẹsẹ̀ 19. Nítorí mo mọ̀ pé èyí ni yóò yọrí sí ìgbàlà fún mi láti inú àdúrà yín wá àti ìfikún ẹ̀mí Jésù Kristi. Ṣé ẹ rí báyìí? Ó ní mo mọ̀ wípé èyí ni yóò yọrí fún mi. Èyí ni yóò jẹ́ àṣeyọrí. Praise the Lord. Nígbà tí a bá gbàdúrà, àdúrà yẹn lè ṣiṣẹ́ àṣeyọrí. Tá bá wo Kólósè orí 4, Colossians 4 verse 3-4. So a rí wípé ìwé Kólósè ń sọ kankan fún wa ń bẹ̀ yẹn. Orí 4 ẹsẹ̀ 3 sí 4. Ó ní ju gbogbo rẹ̀ lọ, ẹ máa gbàdúrà fún wa pẹ̀lú kí Ọlọ́run lè ṣí ilẹ̀kùn fún wa fún ọ̀rọ̀ náà láti máa sọ ohun ìjìnlẹ̀ Kristi. Nítorí èyí mo ṣe wà nínú ìdè pẹ̀lú. Ṣé ẹ rí báyìí? Nítorí èyí tí mo ṣe wà nínú ìdè pẹ̀lú, ó ní ẹ máa gbàdúrà fún mi o, kí ọ̀rọ̀ náà lè máa jáde, kí Ọlọ́run lè ṣílẹ̀kùn ọ̀rọ̀ náà kó lè máa jáde. So àdúrà máa ń ti iṣẹ́ ìránṣẹ́ lẹ́yìn gan. So a nílò àdúrà nínú iṣẹ́ ìránṣẹ́. Òpònú ní ìránṣẹ́ Ọlọ́run tó bá ń wàásù tó lóun ò nílò àdúrà, ó dàbẹ̀ ni wípé iṣẹ́ ìránṣẹ́ yóò ní lè yọrí sí ibi tó yẹ kó yọrí sí, torí yóò bẹ̀rẹ̀ dáadáa, kò ní lè parí ẹ̀ dáadáa. Kì í ṣe èpè, ṣùgbọ́n àdúrà ló yẹ ká múra sí, yóò dára fún wa. Jákọ́bù sọ yékéyéké wípé ìwòsàn nípa ti ara yóò wà fún onígbàgbọ́. Ìdáhùn sí àdúrà ìgbàgbọ́. Jákọ́bù 5 verse 14-15 sọ fún wa. Àwọn à ń sọ nípa ìdí tó yẹ ká fi gbàdúrà. Jákọ́bù sọ fún wa. Ó ní ìwòsàn nípa tara. That means àwọn ìwòsàn, most of ìwòsàn tá à ń gbé lọ sí ilé ìwòsàn yẹn pé yóò wà fún
àwọn onígbàgbọ́, ó wà fún àwọn Kristẹni tó bá ṣe kíni, tó bá gbàdúrà, ó sì lè rò pé irọ́ ni. So mọ̀ wípé tí wọ́n bá kọ́yàn ní ilé ìwòsàn, ibo ni wọ́n ń gbé bọ̀? Wọ́n ní kó lọ máa gbàdúrà. Tí wọ́n bá fi gbogbo agbára ayé wòyàn sàn, tí ò bá wo ní sàn tán, wọ́n ní ẹ já gbé lọ́dọ̀ Jésù kó tún lọ wòsàn. Rántí onísun ẹ̀jẹ̀, wọ́n láwọn oníṣègùn ayé ti gba gbogbo ohun tó ní, wọ́n ti gbà tán odidi ọdún 12 ló fi náà, ṣùgbọ́n ta ló padà wá wòsàn? Jésù Kristi. Orúkọ ju orúkọ lọ, orúkọ ju orúkọ lọ, orúkọ Jésù ju tèṣù lọ, orúkọ ju orúkọ lọ. Agbára jàgbára lọ, agbára jàgbára lọ, agbára Jésù ju tèṣù lọ, agbára jàgbára lọ. So agbára ju agbára lọ, orúkọ ju orúkọ lọ. Yóò dára fún wa. Ó ní a fún wa lórúkọ kan tó ju gbogbo orúkọ lọ, pé ní orúkọ Jésù kí gbogbo ekún kó máa wólẹ̀. Okay, orí 5. Torí àkókò mi ti ń dínkù mi pápá máa mi ò fẹ́ pẹ́ púpọ̀ lórí ibi tí mo wà, mo fẹ́ tètè máa lọ sílé. Yóò dára fún wa. Ìwé Jákọ́bù orí 5 ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 15. James 4 verse 14 to 15. Ẹnikẹ́ni ń ṣe àìsàn nínú yín bí? Ẹ̀rí báyìí pé ẹnikẹ́ni àìsàn nínú yín bí? Ǹjẹ́ ẹnikẹ́ni wà nínú àìsàn? Ó ní kí ó pe àwọn àgbà ìjọ kí wọ́n sì gbàdúrà. Ó ní kí ó pe àwọn àgbà ìjọ kí wọ́n sì gbàdúrà. Kí wọ́n fi òróró kùn ní orúkọ Olúwa. Àdúrà ìgbàgbọ́ yóò sì gba aláìsàn náà là. Olúwa yóò sì gbé dìde. Bí ó bá sì ṣe pé ó ti dẹ́ṣẹ̀, a ó dáríjì. Ṣẹ́rí báyìí pé tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ náà ló sọ dá láìsàn, ó ní a ó dáríjì, pé Olúwa yóò gbé dìde. Ọlọ́run tó ní páàtì ara yóò ṣàtúntò páàtì àgọ́ ara rẹ̀, yóò sì gbé dìde. Number 3. Nínú ètò ìgbàlà rẹ̀ fún ọmọ ènìyàn, Ọlọ́run yàn wípé kí àwọn Kristẹni kí ó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú òun nínú ìràpadà. Ní àwọn ọ̀nà kan, Ọlọ́run ti sinmi lé àdúrà pẹ̀lú ìgbàgbọ́ àti ìdúróṣinṣin àwọn ènìyàn rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ohun tí kì yóò ṣeé ṣe nínú ìjọba Ọlọ́run láìsí ẹ̀bẹ̀ àdúrà àwọn onígbàgbọ́. Ṣẹ́rí báyìí àwọn nǹkan kan ò bá máa ṣeé ṣe nínú ìrìn àjò ìjọba ọ̀run tá à ń rìn, ṣùgbọ́n tí àdúrà onígbàgbọ́ bá ti lè wọ̀ ọ́, yóò sì ṣeé ṣe. Ó ní ó ti possible fún mi o, ó ti possible fún mi o, gbogbo impossibility ó ti possible fún mi. Exodus 33 verse 11. Exodus 33 verse 11. Exodus 33 verse 11. Ẹ má bínú mi ò tètè rí ni o. 33:11. Láìsí àdúrà, ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan ìbá má ṣeé ṣe, ṣùgbọ́n nígbà tí àdúrà dé, ohun gbogbo ní ṣíṣe fún àwọn tó bá gbàgbọ́. Olúwa sì bá Mósè sọ̀rọ̀ ní ojúkojú bí ènìyàn ti bá ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀. Ó sì tún padà lọ sí ibùdó, ṣùgbọ́n Jóṣúà ìránṣẹ́ rẹ̀ ọmọ Núnì, ọ̀dọ́mọkùnrin kan, kò lọ kúrò nínú